lọ́mọ wèrè kan tó máa ní máa kó pọ́npọ́ báyẹn ní sùúrù a kàn sọ wípé bọ̀bọ̀ ọ̀gá ń sọ̀rọ̀ ni lóòótọ́ àmọ̀gbọ́rọ̀ ni ọmọ ọ̀dà tó bá sọ̀rọ̀ sí yẹn báyìí nísìnyí yẹn gan lè sọ fọ́lọ́run pé kí ló dá mi wáyé fún àmọ́ ní sùúrù náà sẹ́yìn mọ̀ pé èèyàn ọmọ ẹlẹ́yìn kẹ́gbìn báyà yín gbogbo yín wá sùn ẹ kọrí síbi kan náà ìwọ náà wà níbi nísìn ọ̀tàn AC sọ yẹ kó o gbá AC sára. ìwọ náà wà bí ọ̀tàn AC pick up. AC mo la tán. Pick up call it and action. ìwọ náà wà níbi nísìn ọ̀tàn AC sọ yẹ kó o máa gbé AC sára ọkẹ́ wa balẹ̀ sọ ọmọ yẹ pílò tó fọ́ léwu ọmọ yẹ tán ta tí ẹ ti ta wo bí nǹkan tẹ̀mí ó sọ fún ọ ní wípé sójú ètì yìí ni ẹ̀yin ní láàárọ̀ ẹ̀yin ní lọ́sàn ẹ̀yin lálẹ́ ibi ilẹ̀ ti jẹ tàárọ̀ ẹ̀ jẹ tọ̀sán bàbá ní ẹ máa ń lọlé gan ẹ̀ ní lọ ibi bàbá tó máa ọ̀rùn pé èmi fẹ́ tilẹ̀kùn lẹ máa ń lọlé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ gidi lẹ́ ń sìn wọ́n wà ń bí wọ́n sálágbáfọ̀ ìyá rẹ̀ náà sálágbáfọ̀ eléyìí náà ní ìsìn wọ́n ń bá yín mójú tó ni ṣé ìwọ náà yẹ sọ fáǹtì ẹ̀ tójú ẹ̀ rí inú wí ní sùúrù sórí èmi ọ̀ sòótọ́ fún ọ kò yọ ìníjọ gbaṣẹ́ lọ́wọ́ mi kí n kó ọ lọ lábẹ́rẹ́ gan lọ́dọ̀ ọmọ mi kọ́ ọ máa kiri ẹ̀ bá kò lọ bẹ́ẹ̀ gan yóò máa ní tí ọmọ yọ fún ọ ẹ máa fi tọ́jú ya yín wá wo nǹkan kan gbogbo ọ̀rá ló kó sára yín nìsín tí nínú tẹ̀yìn rìn kọ́ ọ bá títì gan ọmọ aráwọ̀ yẹn tó wọn patronize tó bá ń ṣe náìtì yóò máa yọ nǹkan míì ó wá dúró ń bí ẹ̀ ń jẹ tààrọ̀ ẹ̀ ń jẹ tọ̀sẹ̀ ẹ̀ ń jẹ talẹ́ wo bí wọ́n máa ń ní ọjọ́ ọ̀lọ́ ọmọ àti kékeré ló ti mọ̀ sóòlù ní báyìí nìsín kó tọ́jú ọ̀lẹ́ rí bó ṣe fẹ́ rí lójúṣe ní kankan anyway èmi ò lè jẹ́ kó o bá ṣẹlẹ̀ ní tèmi cause inú lẹ́yìn everything ọwọ́ ṣé àbúrò yẹ kọ́ ẹ kó máa sọ fún ọ pé àsìkò tẹ́tí ẹ kó o kú òun ilé ibi ilẹ̀ wa wà tẹ́ ẹ ganu sí ń ganu sí bí àbí ó yá àsìkò ti tó wà mọ́ lọ. Ọlọ́run ṣé bá ṣe bẹ̀rù ló kò lábọ̀ wọn. Okay, take it away. Àwọn tó wà yìí. Ṣé bá ṣe bẹ̀rù ló kò lábọ̀ wọn ni. Èmi ni mo wá dìgbà ìkúlẹ̀. Ọlọ́run bá mi tú ìtàn yẹn kọ. Má jẹ́ kí ìyà yìí jẹ wá gbé. Go. Action. Ìwọ Ọlọ́run ṣé bá ṣe bí oró náà kò lábọ̀ ọmọ rẹ̀. Èmi ni mo wá dìgbà ìkúlẹ̀. Bá mi tú ìtàn yìí kọ. Má jẹ́ kí ìjẹ wá gbé. And then and action. I'm not giving you a guinea One ounce. Tani yẹ. Ta ló ń kọjá báyẹn jọ? Lẹ́yìn tani yẹn èpè ló kù because mo pe tani yẹn sí ẹ̀dẹ̀ tó continue ọ̀rọ̀. Rolling. Action. kí n kankan olúwa mi oyè àyà ìlú ọmọ rẹ. Lórí ibú. See, madam, better go out too, because I know I'm happy to watch something else. I say, can I even say thank you? Which stupid thank you are you saying asking me to say? This was dirty clothes. No. Action. See, somebody is happy. You can never say thank you. But come, get out. Hey, stop it! Stop now! Are you okay? Stop it! Dọ̀tun kò tó ṣe. Wọ́n ló máa wọlé báyìí ariwo wọn. Ó yá.
And action. Stop it now! What happened? Stop it! Stop it! Stop it! Stop it! Why are you laughing? Mo jẹ́ wáyà sílẹ̀ ṣàánú mi. Gbogbo bí a máa yẹ ẹjọ́. Gbogbo bí a máa yẹ ẹjọ́ ṣàánú mi. Ṣàánú mi. Ẹni bá ní yóò negative kó jẹ́ mọ́. Mo jẹ́ àfojú sunkún ọmọ. Mo jẹ́ àfojú sunkún ọmọ. Ṣàánú mi. Gbogbo bí a máa yẹ ṣàánú mi ẹjọ́. Ẹjọ́ gbogbo bí a máa yẹ bẹ́ẹ̀ mo fẹ́ yẹ ẹjọ́ ṣàánú mi. Ẹ má jẹ́ àfojú sunkún ọmọ ẹjọ́ gbogbo bí a máa yẹ ẹjọ́. Stop it! Stop now! Just stop it! What's your problem? Don't use this story so please I'm helping your phone. Please to be there by your helping me. What? Kí ló ṣẹlẹ̀? It's just in you. I'm helping her to be washing her clothes. She's shouting on me. Why is having a problem? Don't say. Tó bá fọ́ ni. Ayọ̀ school rẹ̀. Láàárọ̀ Monday. Ó dẹ̀ ti ní. Thank you. Why did you have the music? Don't you shout something? Why is it you want to disturb the other neighbors? Is this your mother's house or your father's house? So if you want to get a rest, go to your father's house or your mother's house. Now! Yeah, you're welcome. Madam, you're welcome. Yeah. So we are going to call you, you're welcome. Who called me? You're welcome, Gonsen. So we are going to call you. What's his name in this movie? Korede. No. And action. Korede. What? Kí ló mọ iṣẹ́ fún ẹ? She said, I'm just playing music and I'm dancing. What did she call? Can't you see that she's crying? I don't care now. Is this our father's house? Our mother's house? It's not. This is my mother's house. So I can do anything I like. And this is none of your business. Face your business and go back. Oh, Korede. say leave me alone, Joe. Keep quiet. Oh. Tún wò lókè. Má sọ lọ́kọ́ wá wò lókè. Oya come again. Enter.
bọ̀bọ̀. Kí lélẹ̀? Àgbo ni ẹ bá bò tí mo lọ gbà lọ́dọ̀ àwọn eléwé ọmọ ní kí n fún. Ewu ẹ má fún ẹ má fún. Ẹyà tó kìíní yẹn bí. Kí lélẹ̀? Ṣé bá àgbo tí mo gbà lọ́dọ̀ àwọn eléwé ọmọ ní àgbo bàmọ́ jẹ̀díjẹ̀dí wọ́n ní bá àkọ́bà ní í ṣe mo ní àgbo. Ẹ má fún lágbo kankan o. Kí má fún lágbo. Kí má fún lágbo. Wọ́n bá kókó bí ṣe ń ṣe ọ lọ kí má fún lágbo. Kí ni wàá fún ti bá fún lágbo? Ó ń kẹ̀tẹ̀kẹ̀tẹ̀. Ẹ má fún lágbo sẹ́. Sórí ìbọn yìí ń bọ̀. Tọ́jú ìgbà tó bá fẹ́. Irọ́ kò tí ì tàn yẹn. ẹ kọ́kọ́ Kọ́ yìí bá. Kí lélẹ̀? Ẹ bá àgbo tí mo gbà lọ́dọ̀ àwọn eléwé ọmọ ní jẹ̀díjẹ̀dí àti bà ní í ṣe so mo wá gba àgbo wá fún. Àgbo? Ewu ẹ má fún lágbo kankan jàre. Kí má fún ní kíni àbí kó bí ṣe ṣe ọlọ́jàre má fẹ́rẹ́ gbá kíní kí má A fún ní má fún lágbo kankan. wọ́n lè fẹ́ sọ̀rọ̀ àdìrẹ bọ̀bọ̀ mọ́ wa lọ́wọ́ náà léyà àbí bẹ́ẹ̀ kọ́ àti mọ̀ tẹ́ǹtì ẹ̀ kó tó máa pàṣẹ tó bá kọjá ìyẹ tí n bá gbá ọmú yín náà bí ejò àjẹ́ ni kò bí ṣe ṣe kókó bí rábìnẹ́sì rẹ kó wájú mi. Ẹ má fún lágbo kankan jàre. Bọ̀bọ̀ yìí ń bọ̀ wá pẹ̀lẹ́ sọ́gbọ́n dákun. Good morning, Bobo. Yeah, pick up. And action. Bọ̀bọ̀ pẹ̀lẹ́. ọmọ kìíní yìí ṣàánú mi má jẹ́ lékún ẹjọ́ ọ gba abẹ́rẹ́ o ọ lọ sí hospital ọ lọ gba abẹ́rẹ́ o ètò ọ máa gbó yìí Ọlọ́run ṣàánú ọjẹ rọrẹ Olúwa ṣe báyìí nìyí sí. Thank you. My love. Baby, come on, get up. I know you're not sleeping. Yeah, get up. What is wrong with you? Did I offend you? No. What Billy line said? Question. Did I offend you? Wow. No, Chef. So why give me an attitude? You're very girly, Girl. Monisola, right? You're very. Oh no. Ọkọ mi. What do she need? Baby. Mo pe ojúlówó rojú sáwọn. Nǹkan tí mo dẹ̀ ṣe fún mi ò inconvenient ẹ̀. Kò pa ẹ́ lára. Would disturb anything. She's such a brilliant girl. At least You're very money no lewa. So money is just a brilliant girl. Fine. My share love with her. Listen. you're such a brilliant girl. Brilliant girl. If I share love me. No, kò possible no mo gbé ní ilé ayé ìbò tóbi tó mọ̀ pé mi ò ní love anybody except you. It's what you know yourself. Mo lè share love ẹ pẹ̀lú anybody. Ó mọ̀ kó tó ṣe lọ́kọ mi. Mo kàn ní ká help ẹ náà ni and ó tún máa help wọn náà ni at least apart from my ìbọn àtúmọ̀rí yóò bá ṣeré wà máa bá yín sọ̀rọ̀ that's all. Mi ò mean anything. For me, very. Don't do that to you. Style by style. O náà tún dàbí style fún wa ni. Because iṣẹ́ tá a bá gbé fún màmá ẹ̀, wọ́n náà tún máa ṣe. Ìwọ nìkan lọ́ba nínú ilé yìí gbogbo wọn ẹrú ni wọ́n wá bẹ́ẹ̀ ṣe. Àìtí bí mi máa ṣe lè lọ sùkúrù mi lọ sùkún. Àkòrédé ó taṣọ ẹbọn nínú mi school uniform ẹ mi ò ní fẹ́ kó rí o
Can we feel it is one of those things? I'll come around. I'm really not if I'm about you. Our reason to actually want people. So we could got your bashi and have Bamara. Do you understand? So now so come marry me. Anything to bat is come when they in Gongo Moshi say could a direction. Hey, Yola. What a guy. Hello. Oh, that I Now you go play like that. Oh yeah, and pass it back. Come on. I wish to be with you always, but now not sure. Tó bá jẹ́ pé mo ti kú báyìí, jọ̀ọ́ bá mi tọ́jú mọ́ mi. Ó lè jẹ́ wà dúró tì mí láéláé. Life is upon vanity. Life is vanity. Life is vanity upon vanity. Come back. Ìgbà náà lè fi ti gbá bọ́ọ̀lù. Mo fọ múlẹ̀ báyìí bọ́ọ̀lù wọn. Kádàrá ń gbé ètò ìwòrò. Ó yá, wọ́n bá wá sí màá nínú. Gbà ní wọ́n wọ lókè. Ìwọ ni ọmọ tó ṣẹlẹ̀ lọ́la tóbi tán wà ní máa bọ̀ bí. Kí ló ń jù táwa tó ní? Ìwọ ilé ìwé ìwé. Bọ́ọ̀ bẹ́ẹ̀ kọ́ òjò sí. Ẹ̀mọ́ ní ìgbà tí ẹ̀jẹ̀ ọ̀ya. Ọ̀ya. Baba, so ti yá ni. Ṣe bí àlejò tó yẹ kó wọlé kó jókòó gbà tẹ ìsàlejò. Èmi ò lè wọlé kí n wọlé ká ẹ kó sì bá mi gbogbo tí ń bẹ lára yín ká ẹ kó ràn mí.
ẹjọ́ nítorí Ọlọ́run owó mi mo wá gbà. Kí n tí mò ń wí gan-an náà nù. Mo rí pọ́rọ̀ ọ̀nù lé ní kì í sọ̀rọ̀ ọ̀tá. Kò sówó kankan lọ́wọ́ mi kí n sárajọ. Kò tí ì sárajọ. Ẹ wọlé ẹ̀kọ́ ní tẹ́ bá ti ẹ̀rù bẹ́ẹ̀ fún mi. Ẹ bá mi kó. Èmi ní pé ń gbà wọ̀. Àbí kí ló dé? Kókó ọ̀rọ̀ gan-an. Ká pé bóyá mo tiẹ̀ ti rí díẹ̀ bẹ́ẹ̀ ni. Èyí ò ní mo kò dání bí mo ti ń bọ̀. Mo kúkú mọ̀ pé òun pariwo. Àmọ́ mo wò ó pé ọ̀rọ̀ náà léwọ̀n ẹ̀ sọ́ǹtà. N ò tí ì rí kankan bẹ́ẹ̀. Ẹ rí nǹkan kan. Bí ṣe rí, wọ́n sì kìlọ̀ fún mi o. Wọ́n sọ fún mi èmi ní ń gbọ́. Wọ́n lè ní sanwó èyí mọ́ sojú àánú kò ṣeé ṣàánú fún wa. Bá sọ fún mi tó èmi ní mi gbọ́. Èmi mọ ya létí lápá. Kò rí bẹ́ẹ̀ o. Tó bá wà lọ́wọ́ mi ti san o. Ṣé bí gbà bá san náà ní ìtúrọ́dọ̀ rẹ̀ yàtí jọ́ mi pé dàkún yá mi níye báyìí ó sì tún yá mi. Àmọ́ kò tí mi ò retí yín níbi tá a bá dé ẹjọ́ nítorí Ọlọ́run. Mi ò retí yín o. Ká tiẹ̀ wá gbà pé ẹ lọ. Ìní yẹn tí o ti sẹ́ni wọn bóyá mo ìṣó ti sẹ́ni fọ́ìsì sí mi. Ó yẹ ká lọ ẹ ti wà ń bẹ̀ ẹ ti wà ń bẹ̀ ẹ ti wà ń bẹ̀. Sorry o. Oya let's go. Oya let's go. Ẹ jọ̀ọ́ no noise. Ẹ̀yin tẹ́ ń fóònù ẹ jọ̀ọ́ ẹ fún àṣẹjú kan. And then. And action. Sọ pé ó pé ẹ wò ẹ àfi ká ẹ má bínú. Ara mi kàn gbóná díẹ̀ ni. Ẹ rí pé ń sọ̀rọ̀ pọ̀. Sọ̀rọ̀ pọ̀. Ọ̀ tí ẹ sọ nǹkan kan àfi. Action. Ẹ má bínú. A lè jà ìyá àtọmọ. Kí la fẹ́ jà sí? Ẹ má bínú. Kí lẹ tún fẹ́ rà ní tí ẹ máa ń mú láyé náà? Ẹyin tóbi. Mo ra nǹkan kan. Èmi náà ti bẹ̀ lọ́hùn pé bí n bá fẹ́ ra nǹkan, ìwọ̀n owó tí n bá ní, n ó fi mọ́ lọ́mọ lọ́wọ́. Yóò wà ra tí ó bá wà rà. Àmọ́ ta láwọn ẹ̀wọ̀n ni ọmọ kọ̀. Ní àbáyé dúpẹ́. Ọlọ́run ò ní járógun àwọn ìmọ̀. A lè padà sẹ́yìn. Ẹ wò á lè jagun. Wọ́n kọ̀ fẹ́ kí. Olórí ò gbàjẹ́ lẹ́yìn ìyá mi ò gbàṣẹ́ lọ́wọ́ inú kan ní the new staff at any assistance. Èmi lè dáṣà ẹ̀sẹ̀ mi ṣe mo ti géètì mo. Èmi náà ní ìnílò ìkẹ̀kẹ́ ìdíbò lè ṣe gbogbo sẹ́mi. Yẹmi, that is what I want. Gbé fẹ́kásì síta. Mẹ́wàá ẹ̀ máa bẹ̀rẹ̀. Lábẹ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ẹjọ́ ìyá mi lọ́wọ́ fún ẹ bá kú lọ́bẹ̀ náà máa ẹ má jẹ́ padà sí àárọ̀. So tí wọ́n bá ti sọ yẹn báyìí. Ẹ má jẹ́ padà sí àárọ̀ lábẹ́ ọ̀rọ̀. Ayé ọ̀dẹ́ yẹ kí ló dé kọ́ ẹ wá ẹ get out of my sight. New sound. Action. Next time, òní máa ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀fọ́n olójú kòkòrò. Yeah, tó ṣe ìgbàgbọ́ yẹn. Next time ò ní máa. Come this place. Roll. Ẹ dákẹ́. Ẹ má pèpè o. And action. Next time, ò ní máa ṣe bẹ́ẹ̀ mọ́, o dey move out. Next time, òní Kò tíyà. After action. Kó tún ọbẹ̀ yẹn dà kó wá ṣe bẹ́ẹ̀ kó lè bá. Action. Why is there not the full plate? I want to put it myself. Gbogbo kẹtọ́ kù náà lè ní ìjọba mọ̀ pọ̀ jẹ́ bàbá sì yẹ kí n dá padà. Omi dà. Ṣé mo sọ fún pé mo ti ṣe tẹ́lẹ̀? Omi dà! Máa gbé mọ́mì mi. Bóyá Musiko! Ìjẹ̀rà bí èso ẹ̀gúsí. Jẹ́ gbogbo ẹ̀ náà kọ̀ ẹ̀ láàrin ọjà sí. Mo ní kó jẹ́ dáadáa yí pé yóò yọ.
Okay, take it again. I don't want to. I don't want you to eat the food. Why? Sorry. Omida. Before me that. How lè ṣe máa gbóúnjẹ wá fún mi báyìí wá? Osa. Sórí chair ẹ. Action. Akin lóto bó o ṣe dé mo gbà pé nọ́mbà ti sú ẹ. Màdámù ẹ káwọn mà ẹ kú rè. Kí dáadáa lè dé ẹ gbogbo ìlú èbó nǹkan. Ẹ ní ìmúra tèmi náà ni. O sọ pé ilẹ̀ fẹ́ dé ni. Ìbẹ̀rù lé o. Àwọn náà bẹ̀rù lé. Àtọ́jú lé kiri bí o. Mo sọ fún ẹnu tó dùn kí ni wọn fún mọ́jú tó nù lé. Ọ̀gbẹ́ni olù agbọ́dọ̀ àdúgbò. Action. Akin lóto bó o ṣe. Màdámù ẹ káàbọ̀. Driver. Nínú iṣẹ́ rẹ̀, oyin sí ìdásí ń bẹ̀, táwọn èsì gbé sí títọ̀. Driver. I say hi. Ó jẹ́ dùn.